ìwọ náà kọ́ ló máa gbéra ẹ jáde ní ìkejì, ìwọ kọ́ náà ló máa gbéra ẹ jáde ní kẹtẹ. Ṣé àwọn Adébóyè ṣé àwọn Abiara ṣé wọ́n ro eléyìí? Tílé kún fún owó, tílé kún fún ọ̀nà. Ìdílé wọn mélòó ló wà ní owó tó wà ní èyí rí? Ẹ jẹ nǹkan ní nǹkan, ẹ jẹ nǹkan ní nǹkan títí ẹ tún yọ ọ̀gẹ̀, ẹ ra jẹ́ẹ̀tì, ẹ ra Marco Polo, ẹ ra restaurants, ẹ ra gbogbo ẹ bá gbúra kó sí yín mọ́. That's the problem we're facing in the country. Ogun ti church ju ti government lọ. Bàbá bó ṣe wá rí sà, à ń gbà wọ́n pé àṣìṣe ọkọ̀ wà fẹ́ pè ní can. Ṣé wàá máa lọ ní can? Kí náà kó sí can? Kí ni túmọ̀ can? Ṣé bí can náà ni òrìṣà Jáfọ̀ tó fi bá Goodluck gbé owó lọ sí South Africa? Is it not can president? Mo lọ can rí. Nígbà tó gbé girlfriend làwọn pásítọ̀ oríṣiríṣi gbé wọ́n àtọ̀gá akọrin wọn àtàwọn tó ń sing special number ní church wọn táwọn èèyàn máa dó sórí ọmọ bàtà gbéga bàbá gogoro tó máa ń fẹ̀ sí èèyàn síta ẹ̀. Ìyẹn náà máa gbé wá sí meeting. Gbàdúmọ̀ dẹ̀ rí pé pastor how are you doing fine? How did you say who is the he's a coin time at church this and that. Nígbà tí mo tó wà ní Rotary mo tọdún méje. Rotary Club ní ìdí Àràbà. Nígbà tó dẹ̀ tó yá tí mo tó rí pé mo ṣe ń ta mọ́tò àṣà ń dáwó 10,000 5,000 20,000 every Tuesdays. But mo tó rí pé ibi ìmàdùn àwọn tó ń gba bí lọ́wọ́ ọmọ kan sí ìjọba ọ̀run bí ọmọ ọlọ́mọdé bọ́ mo ti lọ́n tèmi ni. Mi ò ń pẹ́ ní lórí igi tí ò lè so, mi ò lọ́rẹ̀ rí sa. Ó bí dandan káwọn èèyàn sọ̀rọ̀ burúkú sí mi torí mi kò sẹ́ńtì mọ́, mi ò fara pẹ́ anybody. So automatically ìgbà tẹ́yàn mọ nǹkan tí mo ń ṣe inú yàrá mi, ó lè mọ nǹkan tó fẹ́ sọ láti píìkì kankan sọ ni kí n lè ráyè dá ẹ lóhùn. So that's all.